Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share. Obafemi ìlú wa dùn àwọn ẹ̀yà ọba gold òbẹ̀rẹ̀ ìdọ̀là rẹ̀ ìwòyà súnmọ́wájú bí. wájú bí ọba gold Obafemi ẹ̀bá mi kọ́mọ̀ Marthin state mi. Ọba gold. Announce 10 meter, 3 meter, 5 meter, 8 meter, 2 meter. Everybody is about to what they call fly body. Gbogbo ẹ̀ kan sọ àwọn ọ̀rẹ́ wa. Ẹni bá yóò bá sọ̀bẹ̀rẹ̀ ìbámu ká ló bá jẹ́. Àmọ́ lóore, àmọ́ lóore, àmọ́ lóore, àmọ́ lóore. Àbúrò àmọ́ lóore, àmọ́ lóore, àmọ́ lóore. Àríwé máa ń bọ̀. Thank you.
Nígbà méjì nítorí ìdàgbìlà ìbálò. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share.